Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn òṣèré wa, àwọn actors wa àti actresses wa? Kí ló ń ṣẹlẹ̀ sí wọn báyìí? Kò wù àwa náà kí a máa mú ìròyìn tí ò dá wá, ìròyìn ìbànújẹ́ kò wù wá náà ká máa fi tó yín létí o, ṣùgbọ́n àwọn ìròyìn tó wà nípa tiwọn òun náà ni a máa mú wá o. Kì í ṣe pé bóyá à ń purọ́ tàbí à ń ṣèké níbí. Kí ló ń ṣẹlẹ̀ sí Bíọ́dún Òkèowó tí gbogbo yín mọ̀ sí ọmọ Bọ̀tí? Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí báyìí? Ọ̀rọ̀ yìí ò ti sú wa o, ọ̀rọ̀ yìí ò tojú sí wa, ó sọ sí ni lẹ́nu, ó tún buyọ̀ sí i lónìí. Ìròyìn nípa Bíọ́dún Òkèowó ọmọ Bọ̀tí òun là mú wá fún yín, lágbo òṣèré la wà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn nípa Bíọ́dún Òkèowó tó ń jẹ́ ọmọ Bọ̀tí òun là mú wá fún yín lénìí. Bíọ́dún Òkèowó ọmọ Bọ̀tí ó gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó fi ń yé wa níbẹ̀ o, ó ń sọ fún wa wípé ní ọjọ́ kan òun máa rí ẹni tí ó máa fẹ́ òun tọkàntọkàn, tí ó máa ṣe ọkọ òun títí dálẹ́. Ó ní ẹni tí òun náà bá nífẹ̀ẹ́ sírú àdúrà yìí pé kí òun náà nawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run, kó rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run kí Ọlọ́run náà lè fún ní adé orí. Nǹkan tí Bíọ́dún Òkèowó tí ó gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ nìyí. Lónìí ìròyìn nípa Bíọ́dún Òkèowó ní ṣókí tí a mú wá fún yín rèé, ṣùgbọ́n ká tó máa lọ, ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ọkùnrin tí ó bá nífẹ̀ẹ́ sí òun kó gbìyànjú láti wá ọ̀nà àti gẹ́ẹ̀tì òun. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè.